Harry? Harry? Yes, love. Babe. Lele. Oúnjẹ iyán. Kí ni mo sọ pé mo fẹ́ jẹ? Ó ní pé ó fẹ́ jẹ iyán. Kí wá lele ìtẹ̀ṣe? Poundo. Kí kò sí yàtọ̀ nínú poundo àti iyán ni. Mo sọ pé mo fẹ́ jẹ iyán, mo ṣe poundo. Ṣé ó kò yàtọ̀ síra wọn ni àbí mi ò mọ nǹkan tí mò ń sọ? Iyán náà ni. Iyán náà ni kí ni? Báwo ló ṣe jọmọ́ iyán náà ni? Kí ni ìyàtọ̀ tó wà ńbẹ̀ bá? Ìyàtọ̀ wà ńbẹ̀. Mi ò dárúkọ poundo fún ẹ. Iyán ni mo sọ pé mo fẹ́ jẹ. Iyán olódó ni mo sọ fún ẹ pé mo fẹ́ jẹ. Bó ló ti rí poundo? Ó dá má bínú. Ó rẹ̀ mí díẹ̀ ni mo ṣe ro poundo fún ẹ. Kí ló ṣe tó rẹ̀? Jọ̀ọ́ jẹ́wọ́ fún mi. Kí ni nǹkan tó ṣe tó rẹ̀? Store tó lọ látàárọ̀ ṣó ṣiṣẹ́ ńbẹ̀ ni. Ṣebí ṣe ló jókòó díndín ọmọṣẹ́ mẹ́rin ló wà ńbẹ̀ fún ẹ. Kí ló mú ẹ tó tètè kúrò ńbẹ̀ kó wá sílé kó gún iyán tó jẹ́ kó gún ó ṣe poundo? Ṣé o tí mo bí ẹ lélẹ́yìn ni? Ibo poundo náà kò ṣe pé ó easy láti rò. Kí ni ò easy láti rò ńbẹ̀? Kí ló le nínú poundo? Iyán ni mo fẹ́, nǹkan tí mo dẹ̀ máa jẹ nìyẹn. Ayọ̀ fẹ́ jọ torí Ọlọ́run bá mi manage tó bá dọ̀la máa gún. Mi ò lè manage, iyán ni mo fẹ́ jẹ, nǹkan tí mo dẹ̀ máa jẹ nìyẹn. Kí ló há ẹ lẹ́nu, èwo ni bàbá? So máa kọ́ oúnjẹ sílẹ̀, ò ní jẹ́. Mo ti kọ̀, kò ń ṣe pé mo máa kọ̀ sílẹ̀, mo ti kọ̀ náà. Ó rí pé mo ti síwájú ni. Ẹ lọ gúnyán fún mi. Kí n ṣe tún wọ kitchen kí n lọ máa gúnyán. Kí ló wà ńbẹ̀? Kí ló le nínú kó wọ kitchen kó gúnyán? Ó jẹ́ bálùkì nígbà tó wọ kó bọ́ sílẹ̀. Tó fẹ́ ṣe graduation ni. Àwọn oníwòlímọ̀ gan wọ́rọ̀ àlùkí ń báyìí. Bọ́ sílẹ̀ kó wọ aṣọ tó smart kó gún iyán. Nǹkan tó jẹ́ kó ṣe nìyẹn, gbogbo nǹkan ló máa fi ń tọ́ ojú. Ó fẹ́ lè máa bóúnjẹ ṣakọ. Wàá fẹ́ lọ ṣóúnjẹ, wàá ṣe makeup, wàá fẹ́ lọ ṣe wàá dé wíìgì lọ ṣóúnjẹ. Mo ṣe makeup torí mo lọ síbi iṣẹ́ lé. Ṣé orú omú ẹ ńlá káyè ni? Ó dá. Ó jẹ́ tú wíìgì dànù kó wọ ṣòkòtò tó ṣe kinní tó smart mọ́ ẹ lára kó gúnyán kó bọ́ gbogbo àwọn góòdù tó dè mọ́wọ́ kiri. Síwájú. Ọmọ tó ń gbẹ̀ fún. Lọ́nu kitchen mú wíìgì lace wíìgì nǹkan kan. Wọ́jọ́ bí aṣọ.